àrọ́mọdọ́mọ yín fún ìran oníran. Adétúnjí o lọ bí àwọn àgbàlagbà léèrè nínú ìran Yorùbá ìran tí tẹ́nìkan báyìí lè wọbẹ̀ tó bá sọ fún wa pé wọn ò lọ́lọ́run á jẹ́ pé kò sóòkọ̀ kankan tí wọ́n ń fún Ọlọ́run. Wọn òjíṣẹ́ wọn ò sì ní dìde àfi nínú ìran wọn, inú ìran wọn wọn ò ti mú ní orúkọ, òjíṣẹ́ ní ò fún wọn lórúkọ nínú ìran wọn. Lọ bí ìran ọmọ Yorùbá léèrè tó bá jẹ́ ọmọ Yorùbá wípé ta ló jẹ́ kí wọ́n mọ Olódùmarè, ṣé Muhammad Lárúbáwá ni àbí Jésù ọmọ Ísírẹ́lì? Tó bá ti fún ọ lésì kò sésì kankan tẹ́nì kankan lè fún ọ ju pé wọ́n mọ̀ dorí kodò lọ. Tí wọ́n bá wá láwọn aláwo ni sọ fún wọn wípé sáwọn aláwo ni wọ́n sọ ọkọ ni àbí olójìṣẹ́ tó Olódùmarè rán sí ìran Yorùbá gangan. Ó lé mi ní Ọ̀rúnmìlà kìí sì ṣe mi nìkan. Ara àwa tó Olódùmarè jọ rán ó ní Ṣàngó, Ògún, Ọbàtálá, Ọya, ọ̀ka gbogbo wọn gẹ́gẹ́ bí àwọn òrìṣà. Ó ní tán pè lóríṣà kìí ṣe Ọlọ́run. Ó ní ẹni oríṣà dání ń jẹ́ òrìṣà. Ó lójìṣẹ́ la jẹ́, ó ní kálukú ló sì ní ìlànà tá à ń gbà sin Olódùmarè nílànà wọn. Ó lé ìran kan ò ní wà kán mọ́ sí lọ́hùn, tí wọ́n fẹ́ sí lọ́hùn wọ́n gbọ́dọ̀ sìn ní ìlànà tó Olódùmarè gbà dá wọn. Ọ̀rọ̀ pọ̀ nínú ìrìn àjò náà. Nígbà tí mo lajú mo lọ sí wáàsí, àmọ́ ìrìn wáàsí ṣe bí mo ti máa ń ṣe tẹ́lẹ̀ mọ́, nítorí ọ̀tọ̀ ni tí mo máa ń sọ tẹ́lẹ̀. Ìgbà tí mo gbé wáàsí, àwọn tó ń gbọ́ wáàsí mi tẹ́lẹ̀ wò pé àkílà àfáà tó ń sọ yìí, mo ní láti máa sọ níbi wáàsí mi pé ìran ọmọ Yorùbá ti sọnù, Ọlọ́run máa dá wa padà, ọ̀rọ̀ mi ò ní kókó mọ́, torí tẹ́lẹ̀ tí mò ń ka tírà níta máa kọ́nu tí a ní mò ń tẹ̀lé, ó ní mò ń ká, àmọ́ wọn lè tẹ̀lé nítorí tá kọ́nu tí a má. Ìwọ́n jẹ́ ìbànújẹ́ fún mi, wọ́n wá ń rí àwọn àrísà pé ẹni tí wọ́n kọ ìyàwó eléyìí nǹkan nǹkan sọ́nà ọ̀dọ̀ tiwọn ni. Ìta ń kó sínú ọpọlọ wa rèé. Ìjọ ni yèmí bẹ̀rẹ̀ sí, ìjọ ni mo bẹ̀rẹ̀ sí rí ti bẹnu Kùránì gangan. Ìgbẹ́ mo wá ń wo, wọ́n sọ, mo bá pe àwọn àfáà àwọn atájújà àfáà mara pé ẹ dákun, wọ́n ní ìbẹ́ náà Kùránì lóòótọ́ pé Ọlọ́run ní dá ìran kan àfi kó jíṣẹ́ wọn ó dìde láàrin ara wọn. Wọ́n ní àwọn náà ni àwọn sí Ádámà, àwọn náà ni àwọn bàbá sí Kàmálùdín, àwọn òjíṣẹ́ àrin ara wa. Mo ní ẹ má bínú, sí àwọn Kàmálì àti Ádámà sáwọn ni wọ́n jẹ́ kí ìran Yorùbá ọmọ Olódùmarè ni. Tápá wọn ni wọ́n jẹ́ ká mọ Olódùmarè, ajẹ́ pá wọn ni wọn Olódùmarè. Wọ́n ní rárá o, kálukú náà sọ pé rárá o. Àwọn nǹkan náà yà wá àwọn kò sẹ́ni tó lè sọ pé àwọn ni wọ́n jẹ́ kọ́, tọ́lá àwọn nǹkan ò ní dákọ̀ Olódùmarè. Ìjẹ́ máa ń dákọ̀ ní Allah, ìlànà Lárúbáwá ni àwọn ní ajá máa ìlànà Allah nílànà Lárúbáwá. Ibẹ̀ ni ọ̀rọ̀ ti ń sí mi díẹ̀. Mo gbéra ń jọ́nà ńgbà mo jí, mo lọ bá bàbá mi ló jẹ́ olórí àfáà àti ìmáàmù gbogbo Ọjọ́ta. Bàbá ní Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀. Mo ní àbá ẹ̀sìn kò ní bàjẹ́ fún yín bàbá. Ẹ má bínú àbá, ta ni tó ń jẹ́ òòṣà òkè nílẹ̀ Yorùbá, òòṣà òkè. Ọ̀rọ̀ ayé dọ́nù àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá tán bá fẹ́ képe Ọlọ́run, òní a máa ń pè lóòṣà òkè. Òrìṣà òkè ni wọ́n pè Ọlọ́run, òní là ń pè lÓlódùmarè gangan. Mo ní ẹ má bínú àbá, ṣé Ànábì Muhammad ló jẹ́ ká máa òòṣà òkè àti Olódùmarè ni àbí Jésù? Bàbá ní ọ̀nà rẹ ti ń jẹ́ o pẹ̀lú tó ń bí mi léèrè yìí o, kí ló fẹ́ mà gangan? Mo ní ṣé Muhammad Lárúbáwá ló jẹ́ ká mọ̀ ni àbí Jésù? Bàbá ní tọ́sẹ̀ rẹ̀ pé àwọn aláwo ni máa ń lò, àwọn aláwo àwọn ni máa ń sọ Olódùmarè. Ó dà pé nípasẹ̀ Ọ̀rúnmìlà tán ni ó jẹ́ aṣíwájú àwọn. Mo ní aṣíwájú wọn àbí aṣíwájú wa? Ṣé ìran wa ni àbí kì í ṣe ìran wa? Bàbá ní wo gbogbo ilé ti dàrú járe. Ibẹ̀ ni wàhálà ti dé bá mi pé nǹkan ti ṣe wá. Èyí ń lọ jẹ́ kí n gbé àlùkùránì sọ́wọ́ ni mo wá bẹ̀rẹ̀ sí wo àtijọ́ ni wáàsí mi ò ti dán mọ́ra àti sí wáàsí mọ́. Àti gbà even bá jókòó ń bí wáàsí pẹ́ńkọ́ ní kí n máa ṣe nǹkan ti bàjẹ́ tá a gbó fìlù láti kírun. Tèmi tẹ́ pé tí n bá ń ṣe wáàsí inú mi ó máa dùn kí mo ń ṣe wáàsí tí máa ká gbogbo ẹ̀. Ọlọ́run ní pé máa ní amílà ń sọ̀lẹ̀ àrùn falẹ̀ náà sí wà máa ní asáfà àlẹ́ yìí ha wà máa rabbuka bizalami lil abid. Ẹ̀yin èèyàn bẹ̀rù Ọlọ́run ló sọ pé ẹni bá ṣe dáadáa ó ṣe forí ara ẹ̀. Ẹ já tẹ̀lé Ànábì Muhammad nítorí pé òjíṣẹ́ gbogbo ayé ni, kò sí ìran kan tánàbí ò dénú ẹ̀rí. Ànábì wà nílẹ̀ Yorùbá rí, wọ́n yín máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ìwọ tó bá tọpọ́lọ̀ Ànábì Ọlọ́run rán sílẹ̀ Yorùbá, Ànábì jù wálẹ̀ Yorùbá rí tí ń sì ní evidence kankan ju pé mo kàn ń sọ láti confuse àwọn èèyàn, láti tẹ̀rí àwọn èèyàn mi bá. Kò dẹ̀ sẹ́ni tó lágbára àti bí mi léèrè lákòókò náà. Eléwo ni ó bí àfáà rèé tá a fa bá ń sọ̀rọ̀. Ó làwọn èèyàn máa gbé ntẹ́yà àfáà ní àṣẹ náà là ń ṣe. Torí ẹ̀ ibi tí ní àjò ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nu. Nígbà tó yá mo bẹ̀rẹ̀ sí ra tírà, mo ń béèrè pé mo fẹ́ mọ̀ báwo ni Kùránì ti sọ̀kalẹ̀ gangan. Bí n bá ti kàtí àti àwọn tí asbabu nuzul Ọlọ́run sọ àlùkùránì kalẹ̀ sórí àpáta, Jìbìrìlù lọ́run fi rán. Bẹ́ẹ̀ ni àwọn ìmísí ń sọ fún mi pé Adétúnjí irọ́ ni wọ́n ń pa. Mo ra Múnjídù, mo ra àwọn kìtàbù asbabu nuzul táwọn kan ń kọ tí wọ́n sì ń sọ fún wa pé Ọlọ́run ló kọ.
nígbà tó dá àyè kan mo sùn mo tún ṣàdúrà ojú oorun mo sọ pé Adétúnjí o lọ wọnú àlùkùránì lọ wọ àyà báyìí tí n bá padà sí padà fi hàn wá mi ní sọ pé àtúrà tó kàn ibẹ̀ mo ti tọ́lọ̀ sọ pé ìrí ànábì aṣọ àlùkùránì kalẹ̀ anzalnahu ala lisani abudihi aṣọ àlùkùránì kalẹ̀ lórí ahọ́n ìrẹ́ ànábì lórí ahọ́n ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ lórí ahọ́n ẹ̀yẹ èèyàn mi a sì ń worí àpáta káàkiri àwa ń wá àpáta àwa adémákà táwọn sọ pé jabali nuru ibẹ̀ ni ànábì yìí lọ níbẹ̀ ni tí máa ń sọ àlùkùránì kalẹ̀ irọ́ yìí náà sálẹ̀ láti fi kó ìran ìsínú ìgbèkùn ànábì gan sọ pé tí táwọn alárọ́wọ́ sọ pé ọlọ́run á nìkan gbogbo ayé ìtọ́dọ̀ tí wọ́n ní òun náà sọ pé jésù ọ̀dọ́dọ̀ tàwọn ìran ọmọ israẹli lọ́ràn sí ebó náà prove ẹ̀ gbogbo ogun tánàbì sí jà kò sí ètò ọba ọmọ israẹli jà lárúbáwá ló bàjá àwọn lárúbáwá ló gbógun ti nǹkan wọn ta ní gbógun ti yorùbá lónìí tí ìbá ṣèràn yorùbá wọn ti kọjú ara wa síra wa àti wọn inú ilé ti dàrú bá ti tún ṣe ní kókó ọ̀rọ̀ mẹ́ta kan tí wọ́n ń pa mí lẹ́kùn òní àní pé odò tó bá gbàgbé orísun rẹ̀ dandan ni kó gbẹ ọmọ tó sì sọ ilé nù ó sàpò ìyàkọ́ bẹ́ẹ̀ náà ni bí ìyá ò bá ti jẹ ní ìyá ń rí kan jẹ lọ́ni ìyá padà jẹ́ ẹni tí ẹ kí ọ jẹ ibẹ̀ náà mo ti tún rí náà lùkárí pé ànábì ìgbà táwọn ọmọ Ísírẹ́lì gbéra inú Suratul Maida tẹ́ ẹ bá lọ wò ẹ bá àwọn àṣírí ọ̀rọ̀ ńbẹ níbi táwọn ọmọ Ísírẹ́lì ti wá bá ànábì pé ànábì ọyá afẹ́ kó o ṣèdájọ́ fún wa Ọlọ́run ní rí ànábì olórí ibú ni wọ́n kéèyàn sòjíṣẹ́ ọ̀dọ̀ tiwọn Ọlọ́run